bùkátà máa gbà. أدام الله حياته ولو. Ọlọ́run ní pa yín lẹ́nu. آمين. Ọlá gbogbo dáadáa tá à ń gbọ́ lẹ́nu. آمين. Kéwú ti ní kéèyàn ọmọdé ó ti tọrọ mímọ̀ nísìn. Nǹkan ti wọnú kéwú wá. Ẹ rí i pé gbogbo àwọn bàbá àtàná ayé wọn ní gbogbo wa lónìí pátá ní ìsọ̀bí àfi ayé wọn là ń lò. Ẹ̀yin tẹ̀ ń bẹ lónìí ẹ mú tẹ̀sùbá o ká lè rí òní tí yín tẹ̀ ń lò yìí kí wọ́n lè rí ìlú lọ́la o. Ẹ wo bí kéwú dé o nígbà yẹn ń bọ̀ ẹ wo bí kéwú wà o ẹ wo bí ó dé báyìí o. Inú tá a máa gbọ́ tẹ́lẹ̀ láàmú àtọ́gbọ́dọ̀ mọ́sà wọlé àfa yìí ọmọ Ádámù àti sọ ní ìgbé ọlọ́run mọ́jẹ tẹ ọmọ tèmi ọmọdé ojú àfa yìí ó ti débẹ̀ báyìí ọjọ́ bí ẹ̀rín ni wọ́n wá ń wòran lórí bẹ́ẹ̀ ni bá sọ àní Ìlọrin state of harmony bẹ́ẹ̀ ni bá sọ state of harmony. Ọwọ́ asọ́gun kan máa ní sí okun ẹ̀yìn àfa ìlúkùbá ìtàn wá wò lórí Facebook. Ọlọ́run wá ṣe ohun gbogbo àwọn bàbá dáadáa wọ̀nyí bàbá lágbàdì ni aláàjì àgbà ni bàbá lágége ni gbogbo wọn báyìí àwọn àfa ńláńlá bàbá wa Mahia Kumburi Karatu àfa Gùbé bàbá wa Onídà lọ́dí Allahu Ta'ala ni gbogbo wọn bẹ́ẹ̀ bàbá wọn kẹ́dá Ọlọ́run ṣe ti Facebook yọ̀ bá wọn láyé. Ṣé bá ti máa wí náà nì táwọn ọmọ wọn máa gbé lọ́dọ̀ wọn pé ẹgbẹ́ wà sí àfàyè ẹ̀yin ni wọ́n bá ẹ̀yin ni wọ́n ń wọ́sọ lára yín ẹ̀yin ni wọ́n ń pè. Ààyè tó bá ti yẹ ká sọ kan láti sọ. Ìjọba àná èébú sì níyì wà ní wọ́n bú lágbájá lánàá èébú ọ̀wá níyì wọn lónìí. Ẹ bá bú èèyàn kàn wọ́n fi ta ẹni kẹ́ ẹ̀ ẹlòmí ló tóbi tiẹ̀ lọ́la èébú ọ̀wá dùn mọ́. Àwọn olórin ọ̀wá búra wọn mọ́ àwọn nǹkan mi ò búra wọn mọ́ àwọn àṣepá wà fa làṣẹ́gun gbọ́ bẹ́ẹ̀ kọ́dà ẹni tó yẹ kó fẹ́nu kàn wọ́n sì fẹ́nu kàn wọ́n ọmọ Ádámù àwa ń pé wa khalafa ar-rahman lamma khala ọmọ Ádámù àwa ń pé wọ́ọ́rọ́ ooru jàkadì bọ́ọ̀nà jàkadì ọmọ Ádámù àwa ń wíwẹ̀ kí wọ́n á retí kọ́ lọ́wọ́ sọ pé gbogbo olú ẹ̀ dé ìta ló lọ́wọ́ yìí bàbá ìmọ̀ máa gbà ẹ̀yin là ń mú lónìí ẹ̀yin là ń tẹ̀lé lónìí ẹ̀yin là ń fa gbà lónìí wọ́n pe Ọlọ́run gbogbo gbàtà bá rántí ọlọ́jẹ̀nu wọ́n máa dùn. Amina. Ọlọ́run má sì fojú pa yín. Amina. Má sì fi kankan sí. Àmín. Kì í lè kàn. Ẹ̀yin wọn lóko. Mo kì í púpọ̀. Ẹ̀kú àwọn góòdì tẹ̀lé ò lè rí wọn mọ́ láyé ọ̀sẹ̀ ní orí jọ. Alhaji Ibrahim ní ń bọ̀, Alhaji Ibrahim ní ń lọ, kíní ní ń lọ, ọmọ bàbá wa kíní ni. Ẹ lè rí wọn mọ́ láyé. Láwùlà lè máa. فلولا الماء وما سمك في الدنيا. Gbogbo ẹ̀yin àfa wa lọ́jọ́ kọ́ yìí, ẹ̀yin bàbá wa, bàbá ń bẹ̀yìn àfa wa bí bàtà fún rí dìkù yìí, ẹ̀yin bàbá wa. Àwa náà ń jẹ́ bàbá àwọn kan. فلولا الماء Ẹ bá sọ́nà omi. وما سمك في الدنيا. Kílẹ̀ máa pèlè jà láyé. Ẹ bá sọ́nà omi. ولولا العقل. Ẹ̀yin tẹ́ ẹjọ́ kọ́. Ilé ajé àtàwọ̀ ẹ̀. Gbogbo ẹ̀yin àgbàlagbà. Gbogbo ẹ̀yin omi. Àwọn tá a torí wọn jókòó ìjọ kan wọn lọ tí wọ́n ń bọ̀ ládùúgbò ni. Èkísà tí ń bẹ ń para ó kú ọ̀pára ọbẹ̀ rí àtà ọwọ́ àti tí wọ́n kán náà rà òun náà wọ́n ti wọ́ lóde mo ti wọlé ìwọlé ìgbà wa. Bàtà táwọn ọmọ fi ń gbá bọ́ọ̀lù tí wọ́n ń lẹ̀ mọ́ra wọn lérí àtà ni wọ́n ti pe ṣúgbẹ́ kíní ó ti bá wọn pọ́lísì ẹ̀ tán ti bọ̀ gbogbo wa yìí lápadà di ìtàn irú ìtàn wo láwa dà. ولولا العقل وما الإنسان. Alhaji Ibrahim Àjíà lawla al-aql bí ìbá sọlá àlàkà yìí. وما الإنسان. Bàbá àbùkátà máa gbà. Wọ́n bẹ̀rẹ̀ ìsàn kí ni ọmọ ẹ̀jẹ̀ yẹn bá a ti dákẹ́ pẹ́mú yìí làákà yìí lè ṣiṣẹ́ lára wa.
bí ọba sí làákà yìí ẹ̀kẹ́lẹ́ ẹni tí ọba ní làákà yìí ẹ̀kẹ́lẹ́ kọ́dà ta sísì yẹn gbé jọ mi kò ní ọ̀gbẹ́ tí ò ní làákà yìí níbi àyè ní làákà yìí ló ti wá fúra pé ẹ sọ tọ́wọ́ máa rẹ̀ lọ́mọ òpé kí ni à ń pa wọ́n ní kí ẹ sọ kalẹ̀ lẹ́wọ̀lẹ̀ làákì وما الإنسان ọba ajé èèyàn. ولولا البصر وما العين. ẹ̀rí àfààní dá wọ́n lọ bí ní òsùn ilẹ̀ hakeem wọ́n lọ bí àfọ̀jọ̀gbọ́n léèrè wọ́n ní èwo ló fẹ́ jù inú ayé yìí mú kíní kan pé tí mo fẹ́ jù tẹ̀lé tó bá bí wọn náà wọ́n rí kankan mú ká tí mi fẹ́ràn jù inú ayé ni ẹlòmíà ní obìnrin tòun àlọ́ fẹ́ràn obìnrin òun lè torí obìnrin à ń kú lọ díẹ̀díẹ̀ náà gbọ́ inú sẹ̀mí ayé wa obìnrin náà wọ́n gbàdá jù ẹ̀yìn ẹ̀yẹ kó inú alọ́ bẹ́yà obìnrin márùn ọmọ 50 ọdún ọmọ 100 ọdún ọmọ alọ́ fẹ́yà obìnrin márùn fún àwọn mẹ́fà tí ń bẹ nínú ilé ọ̀n gbẹ́sẹ̀ àrí ara rẹ̀ nù nígbà ọba yà wọ́n bẹ lára tí máa function dáadáa kò ní ṣiṣẹ́ mọ́ ò ní lè dá dúró dáadáa mọ́ àlàáfíà nù ni. ولولا البصر وما العين. àfààní wa ń dá wa lọ́wọ́ oníwọ̀ tó ń bí bílẹ̀ rẹ̀ pé kí n mú kankan nínú ayé tí mo fẹ́ràn jù ó ní ìyá mi ni mo. bí ibà sọ láyé àmì ìtàdé ọmọ mi. خذ شيئا أحب من الدنيا فقال أمي. àwọn ìyá mi ni òun mo fẹ́ràn jù. alájí bọ̀dá yìí mà gbogbo ẹ̀yin yòókù. àwọn ìyá ń bẹ nínú sàárì àwọn alájókòó yàtọ̀ ta tẹ́ǹtì àtúntà torí fóònù ọmọ bàá pa wa. àwọn náà wà gba gbogbo wọn àìmọye wọn bọ̀ wá pa wá. ثم أمي. gbogbo ẹ̀yin ọ̀gá tẹ lọ́fíìsì ẹ máa ẹgbẹ́ púsọ̀ kan báyìí tẹ bá fi mọ ìtẹ́ bá sí faraàlú ẹgbẹ́ púsọ̀ kan ẹ máa wá wò kí lẹ́ sí fáyé torí pé padà dìtà á máa sọ̀rọ̀ yín lójú àwọn ọmọ yín wọ́n pọ̀ ọlọ́njọ́ dà fún kínní ọlọ́njọ́ dà fún kínní nígbà rẹ̀ ni wọ́n ṣe lé lásìkò rẹ̀ wọ́n ṣe lé. ثم أمي. wọ́n tó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi lẹ́yìn ìyá mi tán. فهي حملي ثقيل. ìyá mi lẹ́nu tó wúwo jù fún mi. dábàá pé kí ló wúwo jù nínú ẹrù mi láyé ó ní ìyá mi ni. وجوهر حياتي. ó ní وجوهر حياتي ìyá mi ni góòlù sẹ́mi mi ẹ̀rí ìyá ò ní tí ì jẹun yóò sì máa sáré tọ́mọ rẹ̀ ó jẹ. oúnjẹ tó dáa tí wọ́n gbé wá fún ìyá ìyá ó sì tọ́jú ẹ̀ pamọ́ yóò gbé àjàdí ní ọ̀jẹ̀ lẹ́yìn ìwọ ọmọ bá rẹ̀ kọ́ àdìpọ̀ wọ́n lẹ́gẹ̀dì ní sáré ọmọ rẹ̀ ìyá tí sáré èèyàn àwọn ẹlẹ́tì sí ìyá tí gbọ́ ọlọ́mọ jẹ nǹkan tó sí ọ àwọn ẹlẹ́tì sí ìyá tó ti gbé tó bá ṣàdúrà fún yín bàbá tó bá ṣàdúrà fún yín ọkàn yín ọ̀gbà rẹ̀ lórí ẹ̀ àwọn ọmọ ẹ ti lọ gbogbo àdúrà yóò fi sọ̀rọ̀ nǹkan sàánú yẹn ẹlòmíì ní tó bá ń lò ní tó bá ti pẹ́ padà wà lẹ́yìn ọ̀nà dáadáa ọ̀bọ̀ dáadáa gbogbo tí ń bẹ ń kú rẹ̀ ni pé o ò ní déèrè. وجوهر حياتي. yóò di ìsẹ̀mí mi ni. وقوة حياتي. ẹ wo bí a ti ń bọ̀ ni. wọ́n ní ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين. àyà kan kọ́ bá di pé pèkìrì wá kí àyà. أعوذ بالله من الشيطان الرجيم. ń bọ̀ bàbá wa ń bẹ ń dògbò ní mo fẹ́ sọ máìkì yìí lẹ́nu ni ẹ wo bàbá yìí bàbá wa tí wọ́n lọ. ìyá lọ kọ́kọ́ lọ wọ́n kú lọ́sàn-án àwa sì wọ́n bá àdéhùn náà gbé. bàbá làwọn àtòrí wọn jókòó yìí nísìnyí. ìwà ń jẹ́ pé ń jò níyà lọ ná ìjọ 22 42 days síra wọn ẹwù kádàrá tí wọ́n mú wáyé. àwọn náà tó wá kú nígbà bàbá rẹ wọn náà tó dákẹ́ àwọn náà kú lọ́sàn-án. lẹ́yìn mẹ́gírìbì la tó sin àwọn náà ẹ gbọ́dọ̀ wọ́n ti ń tu ọ̀rọ̀ Alhaji Ibrahim Ajia dúpẹ́ ẹ̀wọ̀n bàbá ọlọ́run yẹ ta yé dágbé. Amiina. ẹ dàgbọ́ ẹ bá ṣáámi fún wọn jama. Amiina. ọlọ́run yẹ tó ayé dágbé. Àmín. àwọn tí bàbá wa ẹ̀ mọ́ gbà lára wọn jáde lára wọn. Àmín. bẹ́ẹ̀ lọ́lọ́run sì fún yín. Àmín. bisimilayi kan kúrò ọ̀làwọ̀ kan gbogbo wa. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad. Allahus samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Àmín.